ṣé lóòótọ́ ń làwọn agbébọn ya wọ àdúgbò kan ní ìpínlẹ̀ Èkó? Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó mà ti kéde pé irọ́ tó jìnnà sóòótọ́ ó mà ní ìròyìn kan tó máa ń lọ nígboro pé àwọn agbébọn wọ́n máa ya bo agbègbè àjẹbọ̀ lẹ́bàá àgbọ́wá tó wà ní Ìkòsí Ejìnrìn LCDA níbi tí wọ́n ti ṣínà ìbọn bolẹ̀ tí wọ́n sì ṣe aráàlú léṣe tí wọ́n tún kó ọ̀pọ̀ dúkìá lọ. Ṣáájú ni ìròyìn kan mà ti kọ́kọ́ gbòde wípé àwọn agbébọn máa ya bo agbègbè àjẹbọ̀ tí wọ́n sì ṣe àwọn olùgbé agbègbè náà léṣe kí ọlọ́pàá tó yọjú síbẹ̀. Ìròyìn náà ni fún nǹkan bíi wákàtí mẹ́wàá ó mà lé díẹ̀ ń làwọn agbébọn náà ó ní wọ́n fi ń ṣọṣẹ́ o, èyí tó mọ̀ mú kí ọ̀pọ̀ àwọn olùgbé agbègbè náà kí wọ́n sá filé wọn sílẹ̀ kí wọ́n má bàa fi ara gbọ́ta ìbọn. Gẹ́gẹ́ bí ìròyìn náà ṣe sọ, àwọn agbébọn náà wọ́n mà tó kó ohun ìjà olóró míì bíi àáké àti àdá lọ́wọ́. Ìròyìn náà ní olórí agbègbè ọ̀hún ó mà júwe ìkọlù náà bí èyí tó ba àwọn lẹ́rù gidi gan. Wọ́n ní ó mà tó sọ pé àwọn jàǹdùkú náà wọ́n kó igi dínà lásìkò tí ọlọ́pàá mà dé láti dá sí ọ̀rọ̀ náà. Àmọ́ ṣá, iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ó mà ti júwe ìròyìn náà gẹ́gẹ́ bí èyí tí kò sí òótọ́ kankan nínú rẹ̀ àti ìròyìn ẹlẹ́jẹ̀ paraku. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó náà SP Abímbọ́lá Adébísí ó mà sọ nínú àtẹ̀jáde kan pé ìjà ilẹ̀ láàrin mọ̀lẹ́bí méjì ó mà ló mà wáyé kì í ṣe ìkọlù àwọn jàǹdùkú. Abímbọ́lá ní irọ́ ni ìròyìn tó mà gba ìgboro pé àwọn jàǹdùkú ó mà ló mà kọlù àdúgbò náà. Ìròyìn aṣinilọ́nà ó sì ní pẹ̀lú. Ó ní àpapọ̀ akọ́ṣẹ́mọṣẹ́ ọlọ́pàá tó fi mọ́ àwọn òṣìṣẹ́ PMF anti-riot ó mà ló mà paná rògbòdìyàn náà. Ọlọ́pàá ní ìjà ilẹ̀ láàrin mọ̀lẹ́bí méjì ló mà wáyé ní àjẹbọ̀ èyí tó fa wàhálà àti rògbòdìyàn ní abúlé náà. Àwọn ọlọ́pàá wọ́n mà dá àlàáfíà padà sí agbègbè náà, gbogbo àwọn olùgbé ibẹ̀ wọ́n sì ti ń gbé ní ayọ̀ àti àlàáfíà báyìí. Ẹ̀wẹ̀ ó ní kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ó mà ti pàṣẹ kí wọ́n bẹ̀rẹ̀ ìwádìí lórí ohun tó ṣokùnfà rògbòdìyàn náà. Kọmíṣánná ọ̀hún ó mà tó kìlọ̀ fún àwọn aráàlú kí wọ́n ṣọ́ra gidi gan o láti máa gbé ìròyìn ẹlẹ́jẹ̀ láti máa gbé káàkiri ìgboro ayé o. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, ká wá bá wa tẹ notification bell láti lè máa máa wo ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pọ̀ tẹ́ wá o, a kú iṣẹ́ tàná, adẹ̀kú ìsinmi òní, ọ̀pọ̀ ìsinmi báyìí lèmi àti ńlá ṣe lókè ìpẹ́ lágbára Elédùmarè.